Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn níbi gbogbo tí ẹ ti ń láǹfààní àti máa wò wá tí ẹ ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ má bínú pé ẹ láǹfààní àti rí ojú mi lásìkò yìí. Ibi tó ká mi mọ́ ni orí iṣẹ́ ni mo wà, ṣùgbọ́n ìpè pọ̀ lọ́tún lósì pẹ̀lú àwọn messages oríṣiríṣi ló jẹ́ kí n fẹ́ release audio yìí so that kí gbogbo àwọn èèyàn lè mọ tó ń ṣẹlẹ̀, torí pé tí tó bá gbọ́ àlọ́ yẹ kó gbọ́ àbọ̀. Lórí Facebook àti Instagram àti ń rí gbogbo àwọn fídíò tí wọ́n ń ṣe. Now, ta ni Fúnmiláyọ̀, ta gangan ló ń jẹ́ Fúnmiláyọ̀ yìí gan? Ẹni Fúnmiláyọ̀ wo? Fúnmiláyọ̀ tí wọ́n ń sọ wípé mọ́mí G.O ti lò. Wọ́n ní mọ́mí G.O lò ó. Ṣé lóòótọ́ ni? Ìgbà wo ni wọ́n lò ó? Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gan? Nítorí nígbà tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ lọ́tún lósì, ẹlòmíì ò ní ṣèwádìí ọ̀rọ̀ délẹ̀, á bẹ̀rẹ̀ sí máa wí oríṣiríṣi, máa wí kọ́tọ̀kọ̀tọ̀ kiri. Now, mi ò ní fi nǹkan kan síta láì ṣe ìwádìí tó dojú lórí ẹ̀, and ìwádìí sì ń tẹ̀síwájú. Bí mo ṣe rí fídíò yẹn tí arábìnrin kan tó gorí Facebook lọ tó ń sọ wípé àbúrò òun, area sister òun, mọ́mí G.O ti lò ó, kódà gan ó ti dàdàkúdà, pé kì í gbélé, chọ́ọ̀chì ló ń kù tó ń gbé ní káàmpù mọ́mí G.O. n tó ṣàlàyé nìyẹn o. Ó lóbìnrin yìí pé ó ti níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ pé ṣùgbọ́n sìn kò níṣẹ́ kankan lọ́wọ́ mọ́, wípé mọ́mí G.O ló kù tó ń sìn. Ẹ gbọ́ ohùn Fúnmiláyọ̀ yìí tó jẹ́ church member mọ́mí G.O, ìyẹn church member evangelist Olúwafúnmiláyọ̀ Adébáyọ̀ tí gbogbo ẹ̀ mọ̀ sí mọ́mí G.O. Ọmọ ìjọ ìyá yìí ni Fúnmiláyọ̀ yìí ń jẹ́, orúkọ ló jọra wọn. Now, ẹ̀yin náà ẹ gbọ́ ohùn Fúnmiláyọ̀ fúnra ẹ̀ nínú conversation phone call tí máa ṣe pẹ̀lú ẹ̀, ẹ gbọ́. Then àwa ṣàlàyé púpọ̀ fún yín nípa who is Fúnmiláyọ̀. Báwo ló ṣe dénú ìjọ mọ́mí G.O? Báwo ló ṣe jẹ́ sí mọ́mí G.O? Báwo ni Fúnmiláyọ̀, báwo ni tiẹ̀ ṣe jẹ́ sí arábìnrin tó gorí Facebook yìí? Ó tún lọ sórí Instagram tó ń sọ̀rọ̀ oríṣiríṣi. Ṣé òótọ́ làwọn ọ̀rọ̀ tó ń sọ àbírọ́? Ẹnu oníkànlá tí gbọ́ pọ́n lẹ́nu Fúnmiláyọ̀ fúnra ẹ̀ gbọ́, kí wá ṣìyẹn nìkan. À á gbéra láti bí màá lọ sékòó ní ibo ló sọ pé àwọn ń gbé yẹn náà. Màá lọ síbẹ̀, ẹ̀ rí òun gá sọ̀rọ̀. Then káàmpù mọ́mí G.O kí ló wà ń bẹ̀? Ṣáwọn nǹkan àṣírí kan wà ń bẹ̀ àbí ò sí? Báwọn nǹkan àṣírí bá wà ń bẹ̀, kí làwọn nǹkan ọ̀hún, báwo ló ti rí? Kí ni nǹkan, báwo ló ṣe jẹ́? Kí ni wọ́n ń ṣe ní káàmpù mọ́mí G.O? Gbogbo ẹ̀ pátá ẹ fọkàn balẹ̀, ẹ máa bá wa ká lọ. Àmọ́ ẹ subscribe sí orí YouTube page yìí bẹ́ẹ̀ ṣe ń wò ó, YouTube channel yìí ẹ subscribe sí, ẹ like ẹ kẹ́ ẹ dẹ̀ share ẹ̀ kí information yìí lè lọ káàkiri lọ́dọ̀ gbogbo àwọn èèyàn. Ẹ jẹ́ ká wádìí ká sì di èyí tó jẹ́ òtítọ́ mú. Ẹ máa bá wa ká lọ Yorùbá Gidi TV lórí YouTube, ẹ subscribe sí, ẹ ṣé. Mo ń gbìyànjú láti pe Fúnmiláyọ̀ ni o, torí lórí Facebook lárábìnrin kan gùn lọ tó bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nípa Fúnmiláyọ̀ àti mọ́mí G.O. Àwa wò pé káwò ṣèwádìí, ṣé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn? Ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí àbírọ́? Mo ti ń gbìyànjú àti pe Fúnmiláyọ̀ báyìí, mo ṣe gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀ láìpẹ́ yìí ni, bí Ọlọ́run bá jẹ́ kó tètè gbé. Àǹtí Fúnmiláyọ̀, báwo lẹ ṣe jẹ́ sí arábìnrin tó gorí Facebook lọ tó lóyún òun ni ẹ̀gbọ́n yín pé àbúrò yín lòun, pé wọ́n ti lò yín? Ẹ gbọ́, ṣé òótọ́ ń bẹ́nu ọ̀rọ̀ àbóparọ́ mọ́ yín? Ẹ jẹ́ á mọ̀. Àkínṣe blood sister, àwọn náà sọ lórí mọ́rọ̀ wọn lórí ibi kìíní kan tó lórí blog wọn. Àkínṣe blood sister, mo lọ kọ́ cake decoration bíi 17 tó bá ṣe bí a ní 17 years ago àbí náà bá ṣe múra ni àṣìtúpin àti sister. Nígbà tí ọkọ wọn ti ṣe aláìsàn àdètújọ wọn.
ok àwọn family ti yín ńkọ́. Àwọn family wọ́n wà nígbàdàn. wọ́n ní wọ́n ti kọ ẹ̀yìn wọ́n ní mọ́mí jí o ti kọ ẹ̀yìn yín sí family member yín ṣòótọ́ ni. ṣé ẹni bó ṣe ń sọ nǹkan tí ojú wọn ò tó nìyí 17 years ago mo sọ fún there was a time tí wọ́n sọ nǹkan kan pé àwọn kinní kan báwọn ṣe mọ̀ ní tẹ́lẹ̀ mo ní ẹni tí nígbà tí mo ní mo fi ẹni yẹn pẹpẹ kì í ṣe bó ṣe mo ní ìgbà wo la pàdé ó ní kò pẹ́ tá a pàdé o mo ní mo bẹ̀rẹ̀ mọ̀ bí mo ṣe rí kí tó mọ ẹni ó fẹ́ kò lè jọ́ọ̀jì mi kẹ́ni gbogbo yẹn àìlèsọ ni àmọ́ òkèyìn ní sí anybody but pé I know she's good at work àti tó ṣẹlẹ̀ àti tí ò ṣẹlẹ̀ but màmá òkèyìn ní sí anybody ṣé tí wọn bá kẹ́yìn ní sí anybody 2015 mo ṣì lọ sí ẹni tó dàbí sísítà tí mo ti pè pẹ̀lú mo ṣì lọ sí Ìbàdàn ní 2015 tí mo lọ kí wọn. ó dà wọ́n ní ọ́fà níyìn mo rò wọ́n lọ́wọ́ mọ òrukàn níyìn. mi ò ní fún bàbá mi ò ní màmá. ok bọ̀ ẹ ṣáà láwọn tí ẹ̀ ń wò bíi màmá bíi bàbá láti kékeré àbí. bẹ́ẹ̀ni. ok ó dà wọ́n ní ká wádìí ohun gbogbo dájú kádé èyí tó jó títọ́ mú. nǹkan tó máa sọ yẹn torí wọ́n lè sọ yẹn mọ́rọ̀ I have a sister nígbà tí mo bá ṣe mọ́ra she does not really know anybody with me. ok so mo dẹ̀ mọ̀ pé bóyá out of pé ẹnìkan tó pressurize wọn ẹni pé kọ́ wá mọ ọmọ yẹn mo dẹ̀ máa sọ fún pé there is this my niece àbíṣẹ́ niece lóbìnrin àbí nephew wípé tó wà ní ṣé ìgbìmọ̀ pẹ̀lú àdínkù pé mo máa ń lọ sọ́dọ̀. ok bóyá sọ ẹni ẹni pressurize wọn pé ibi tó lóun lọ ṣé oṣù ọ̀pẹ kìíní kan one day they said they want to know the person and we went there and then me attend negotiator close from the worst part so ìgbàdúrà kan wọ́n ní pé jẹ́ kí n lọ máa ṣe é lò sí so wọ́n dẹ̀ mú mi lọ síbẹ̀ lọ́jọ́ yìí ìgbà tó bá wù mí máa lọ bàtí wọ́n dẹ̀ wù mí mi ò ní lọ bẹ̀ òde wẹ́ńdẹ̀ náà ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì náà wọ́n sọ mọ́rọ̀ bẹ́ẹ̀ náà lọ́jọ́ yìí. wọ́n ti ẹ̀ ní ojoojúmọ́ ṣọ́ọ̀ṣì lẹ́sẹ̀ ń gbé gan. gbogbo ni mo ti ń gbé ṣọ́ọ̀ṣì ń gbé ṣọ́ọ̀ṣì wọn ò pé jọmọ pé mi ì gbé ṣọ́ọ̀ṣì. so bẹ́ẹ̀ ṣe wà ẹ ṣì ń ṣiṣẹ́ yín. mo ń ṣiṣẹ́ mi lágbára tó bá ká ní kíní kókò yẹ pé kíní ní WhatsApp mi kò ṣeé kọ́ ni aṣọ ni mo ṣe dp ní lágbára Ọlọ́run mo ń kaṣọ mo ń tàǹkárá mo ń ṣe àyà kọ́ fún mi. ọ̀dà màá wá sí Èkó. màá wá sí Èkó so a ṣe bíi Facebook live or YouTube ẹ láǹfààní àti báwọn èèyàn sọ̀rọ̀ kí wọ́n rí yín kó má dàbí pé bọ̀bọ̀ yìí Fásùgbà ń gbé ohun tí kò jóòtọ́ èmi ò ń sí nídìí irọ́ ní tèmi. like I said pé nǹkan tó lè má jẹ́ kó bí a kọ́ má fi pé tó tọ́ nìkan tó ń sọ like I said pé ń sọ mo ṣe wọ́n ní November mo ṣe surgery and which she knows about in fact gbà tí mo ń béèrè gan náà mo sọ mo ní ṣe ó dẹ̀ mọ state of touch ni ó dẹ̀ ṣe gbogbo ilé mo go to surgery which she knows. kò sí wàhálà mo kàn ní bó ṣe ń lọ pẹ̀lú tá a gbọ́ etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀ ló jẹ́ kí mi pè yín mo ṣe gẹ́ẹ̀tì nọ́mbà yín náà láìpẹ́ yìí ni true ẹnìkan. abẹ́ẹ̀ rí nǹkan ṣe rí lẹ́yìn phone call tí mo ṣe pẹ̀lú Fúnmiláyọ̀ yìí tó jẹ́ ọmọ ìjọ Mami Jí o mo ní láti tún ojú mi ò gbà á mo ní láti tún pè padà pé mo fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ sẹ́ẹ̀ lóòótọ́ mo busy ṣùgbọ́n mo ní láti find time láti gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ bí mi ò lè gbéra báyìí kí n lọ sẹ́kọ̀ọ́ láti lọ ṣèwádìí ìjìnlẹ̀ so mo tún pè padà nígbà tí mo pè padà kí ni nǹkan tó tún sọ kí ni nǹkan tó sọ nípa arábìnrin yìí tó gorí Facebook lọ láti sọ pé òun ni ẹ̀gbọ́n Fúnmiláyọ̀ yìí pé Fúnmiláyọ̀ yìí jẹ́ àbúrò òun àti pé wọ́n ti kó ẹ̀yìn Fúnmiláyọ̀ àti mọ̀lẹ́bí wọn síra báwo lọ̀rọ̀ ọkọ ẹ̀ ṣe jẹ́ ṣóun àtọkùnrin yẹn ṣì ń fẹ́ra gbogbo ẹ̀ pátá ẹ láǹfààní àti gbọ́ ṣé Mami Jí ò ló àrèǹjì ọkọ fún Fúnmi níbo lòun àtọkọ yẹn ti pàdé kí ni àjọṣe tó wà láàrin òun àti ọkọ yẹn
kí ló bí ìpínyà tó wà láàrin òun àti ẹni tó ní wọ́n ọkọ tó ń fẹ́ tẹ́lẹ̀, ọkùnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọn ò tí ì fẹ́ra wọlé tó fi sọ pé òun ò ṣe mọ́. Ọ̀rọ̀ kì í síbẹ̀ o, ẹ farabalẹ̀ láti gbọ́ ọ. Ṣùgbọ́n ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa yìí, Yorùbá Gidi TV. Ẹ like ẹ drop comment yín kẹ́dẹ̀ share ẹ̀ kó lè dọ́dọ̀ gbogbo èèyàn. Ẹ ṣé gan ni o. Ẹ máa fọkàn bá conversation mi àti fún mi, ẹ máa fọkàn bá wa bọ̀. Ó ga o. Hello ma, ẹ má bínú jàre, mo ṣe free díẹ̀ sẹ́yìn. Mo ti wo oríṣiríṣi àwọn fídíò tí wọ́n ń ṣe láàrin ọjọ́ méjì sẹ́ àsìkò yẹn sẹ́. Wọ́n àǹtí Àdùnní ẹ mọ̀ àbí? Ok, báwo gan lẹ́yìn ṣe jẹ́ sí mọ̀mí jí o yẹn Evangelist Fúnmiláyọ̀? Mẹ́mbà wọn nìyí. Àǹtí Àdùnní sọ wípé wọ́n ra yín níyè ni. Wọ́n ní. Ok. Ọ̀rọ̀ níbi ó ti pẹ́ tó ti máa ń sọ. Àtìgbà tí ṣe mọ̀, mo ti jí ìlà ìlú sọ́kọ̀ prayer ní ojú ẹ̀rí ṣe gbogbo ẹ̀mí ní ṣoṣo àwọn ìmúra ní yàtọ̀ lórí tó ṣẹlẹ̀. Ok, wọ́n ní ìmúra yín yàtọ̀. Ṣé wọ́n máa ń kọ̀m̀pé lórí mi? Báwo lẹ ti máa ń múra tẹ́lẹ̀? Mo máa ń lo jewelry pẹ̀lú oṣù tó ṣe gbogbo ẹ̀. Ok, máa ń ṣe fashion gan-an. Bọ́lá ọ̀sọ̀tọ̀ gan wọ́n sọ ọmọ pé kọ́wọ́ káwọn èèyàn wo bí skin àwọn tí kò táwọn lè ní mo ti introduce àwọn sí i ní ìwá ṣe gbogbo ìyẹn mọ́ gbogbo ìyẹn ní complaint tó ń wáyé tẹ́lẹ̀. Ok. Wọ́n ní wọ́n ti sọ yín di akúrẹ̀tẹ̀ wípé lówó lọ́wọ́ tẹ́lẹ̀ gan-an tẹ́ ń ṣe business pé gbogbo business yẹn ti pàṣẹ pé church lẹ́sàn everyday. Wọ́n sọ lórí ọ̀rọ̀ business nǹkan ìmọ̀ ṣe pg àwọn náà introduce sí pg. Ok, àwọn ni wọ́n introduce sí business yẹn. Irú business wo nígbà yẹn? Piggery, ok. Ok, ẹ̀sìn ẹlẹ́dẹ̀. Ẹ̀sìn ẹlẹ́dẹ̀. Ok. So, mo dẹ̀ ní ṣọ́ọ̀bù kékeré kan. Mo ṣe gbọ́ àwọn tó dáadáa wọ́n ní mo ń ta léèsì, mo ń ta kẹ́kọ̀ọ́ mo ń ta léèsì. Pa léèsì. Mo máa ń lọ sí mo ń ta léèsì, mo ń ta àǹkárá, máa lọ sí kòtò ọ̀nà, máa lọ kó àǹkárá. Ọ̀bà tó wò mí ká ń gbà. Ok. Mo ṣí ṣọ́ọ̀bù kékeré kan ládùúgbò. Ok. Ìbẹ̀rù tí mo ta nǹkan, mo strong. Mo wà lè continue pẹ̀lú ẹ̀mú. So nǹkan tí mo fi stop shop ẹ̀kọ́ sí wàhálà púpọ̀ ní gan-an mo lọ wàhálà lọ́tọ̀. So ìbẹ̀rù tí kì í náà owó tó yẹ kí n bẹ́lẹ́dẹ̀ kì í ṣe owó kékeré. Owó tó yẹ gan-an lọ́nu ilé ẹlẹ́dẹ̀ mi so I have to stop. Títí di ẹ̀rọ kò tó jẹ́ kí n stop nígbà náà. Àwọn náà bẹ̀rẹ̀ ẹja tó dẹ̀ yà ẹ̀wọ̀n tí ẹlẹ́dẹ̀ àwọn gan-an bá mi tà nígbà tí mi lè continue. Ok, àǹtí Àdùnní yìí gangan ló bá yín ta ẹlẹ́dẹ̀ yín. Wọ́n dẹ̀ kówó ẹ̀ fún. Ok, wọ́n dẹ̀ kówó ẹ̀ fún yín nígbà yẹn. Ok, ṣé gbogbo nǹkan tí ṣẹ́yìn náà fúnra yín ṣe ti gbọ́ àwọn nǹkan tí Àdùnní ń sọ? Mo gbọ́. Ṣé ó wà on point? Ṣé bó ṣe ṣẹlẹ̀ ló ṣe sọ yẹn? Ẹ má bu ẹnikẹ́ni o. Ṣé bó ṣe ṣẹlẹ̀ ló ṣe sọ yẹn? So irọ́ wà nínú ọ̀rọ̀ tí àǹtí Àdùnní ń sọ àbí irọ́ gan ni wọ́n ń pa àbí òótọ́ ni wọ́n ń sọ? Irọ́ ni wọ́n pa. So bẹ́ẹ̀ ṣe wà ẹ wà ok tí n bá fẹ́ wá grant interview fún yín tí mo fẹ́ wá pẹ̀lú kámẹ́rà ẹ ò kí ẹ ò mind. Ó kàn jẹ́ pé àwọn náà pé ọ̀pọ̀lọpọ̀ mo strong mo ṣe ń recover. Ok. Gbogbo fún ẹ̀ta ẹlẹ́dẹ̀ yìí gbogbo ẹlẹ́dẹ̀ tẹ ni wọ́n bá yín tà yìí ó ti máa tọ́dún mélòó? That was 2011 àbí 12.
2012. Okay. Beginning of 2012. Okay, nísìnyí báyìí ṣé ọ̀dọ̀ ọmọ méjì ò lẹ wá ń gbé ni àbẹ̀rẹ̀ ti lé. Ìgbélọ́dọ̀ ọmọ méjì o, mo rẹ́ǹtì ilé ni o. It's a long story. Even in 2019 ni mo kúrò lọ́dọ̀ wọn. Because àwọn náà lọ́dọ̀ ọmọ méjì o àbí lọ́dọ̀ àǹtí Àdùnní. Àǹtí Àdùnní, presently she's not in Nigeria with the children. When she start, nǹkan tó gbé mi lọ́dọ̀ wọn gan, each part of the life tó wà nínú fídíò tó ń sọ. Ìgbà yẹn, èmi lọ rẹ after tí mo ta penny and everything, so mo wò pé mo fẹ́ go into business of fashion. So owó penny nígbà yẹn, mo sanwó ní shop, mo sanwó fún shop ní Yànà Ìpàjà. Àwọn shop front ní àrà 2007 wọ́n ṣe kọ́ ńgbà yẹn. She was alágún tí bọ́ sí ọ̀dà fún àlọ́ sọ́dọ̀ alágún tán wọ́n ṣe kọ́ àwọn shop sí ńgbà yẹn. Mo dẹ̀ sanwó ṣéwó 2 years kọ́ ni mo sọ ńgbà yẹn. Ọ̀dọ̀ wọn woman ni mo ti gba ṣọ́ọ̀pù nígbà àwọn agent kan ni mo rí nítòsí ibi car wash ní tó ti máa ń wọ àwọn mọ́tò àbòrò agent ló wá ní ìdílé wọn woman wọ́n dẹ̀ wà ní ìjọlọ́pàá ló kọ́ ṣọ́ọ̀pù yẹn mo dẹ̀ sanwó ṣọ́ọ̀pù nígbà gbogbo táìmù náà mo jẹ́ kí àti Àdùnní mọ̀ ńgbà yẹn. Ìgbà yẹn àti Àdùnní ṣì wà Nàìjíríà ńgbà yẹn àbí? Wọ́n yìí wà Nàìjíríà that's 2019. So mo dẹ̀ sọ fún àwọn pípé wọn ní ìjọlọ́pàá ẹ̀rí ibi tí mò ń kó tó di pé mo ní mo strong ẹ̀rí tí mò ń gbé bó ṣe bẹ̀rẹ̀ òkèjẹ́ náà ìtẹ̀lé ní so mo wá ní ibi tí mò ń gbé iṣẹ́ nígbà yẹn mo láti kúrò ńbẹ̀ tí mo wá ń wá ibò mi gbé tí màá gbé gẹ́gẹ́ pé kó jẹ́ ibi tó súnmọ́ ibi tí mo gba ṣọ́ọ̀bù sí so ọ̀dọ̀ wọn náà ni mo dẹ̀ fi wà tí mo fi ń wálé yẹn ní gbogbo wíìkì so mo sanwó ṣọ́ọ̀bù mo dẹ̀ sanwó sá owó ilé yẹn gan ó kú bí 35,000 kò pé ní àmú àníkọ́sáré yá mi sí kíkí complete pé the following week máa fún mi mo dẹ̀ fún padà. Ní gbogbo àsìkò tẹ́ ẹ̀ sọ yìí ẹ ti ń attend church mọ́mí àbí? Mo ti wà sí church mọ́mí. Ẹ ti wà ní church mọ́mí yìí ok? Mo ti wà ní church for time nǹkan mo kúrò. Ok kí ló tẹ̀ fi kúrò ńgbà yẹn? Mo sí tábánikà bẹ̀rẹ̀ sórí láti bẹ̀rẹ̀. Ṣé ẹ̀yin lẹ́kàn lè dì kúrò àbí nǹkan kan ló ṣẹlẹ̀ tó fi tẹ́ fi kúrò? Nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ṣe pé bí tó ti bẹ̀rẹ̀ sórí ẹlẹ́sìn gbọ́ sórí yẹn sà. Bẹ́ẹ̀ni. Ṣe pé bí tó ti bẹ̀rẹ̀ sórí ní pé èmi relationship kan tí mo wà ńgbà yẹn tó dẹ̀ dáa tó tó di pé mo wá ní mo rí ọkọ ní church. Mo dẹ̀ sọ mo béèrè lọ́wọ́ ìgbà tí ó sọ̀rọ̀ yẹn mo dẹ̀ pé wọ́n mo ní ẹ lọ sọ̀rọ̀ lórí blog pé sọ́gbà ètò relationship ìjọsọ́ kó dáa yìí married man lórí mi. Ok ẹni tí ẹ kọ́kọ́ ń fẹ́ yẹn nígbà tí ẹ tí ìdí born again tí àǹtí Àdùnní sọ wípé èèyàn gidi ni fẹ́ drop married man ni ṣe reason yẹn lẹ ṣe fẹ́ ńgbà yẹn àbí? And even that time we been in the relationship for 2 years so they did anything. For 3 years. Yeah. For only for few years so they did. 2 years okay. Yeah, for 3 years so they did anything. So ṣé olùyẹ̀ náà ní ló ṣe máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àìlè and I've not known price gbogbo time yẹn tó tó mọ ẹjú tó bẹ̀rẹ̀ rapet mo ti mọ ẹni so ìgbà tí mo ti wá ń gbọ́ kitchen rapet bẹ́ẹ̀ni mi bọ́ ti ń change wípé this is not good. I was not happy with the relationship again. But before the marriage, let the person go and support me and everything. But he wouldn't let me be that time. Wọ́n ní mọ̀mídì olúwa fún yín ní ọkọ tuntun bẹ́ẹ̀ fẹ́ wọ́n lè ṣe owó wedding pẹ̀lẹ́ nìyẹn pẹ́ẹ́ tí ẹ̀jẹ̀ àwọn owó rẹ̀ yẹn gan bẹ́ẹ̀ jẹ́ káwọn fámìlì yín kàn tí ẹ̀ fojú kan ẹni tẹ́ fẹ́ fẹ́ ọ̀ǹtì ọjọ́ wedding ẹ̀pẹ̀lẹ́ wọ́n lè tí ẹ̀jẹ̀ kí family member yín kàn tí ẹ̀ mẹ́ni tẹ́ fẹ́ fẹ́ ọ̀ǹtì ọjọ́ wedding ẹ gbọ́. Mo pàdé church mi ní àtẹnudẹ́ ti mọ́. Ok. Ṣé mo. Church ni mọ́mí jí o ti fún yín lẹ́nu yẹn pé kẹ́ ẹ fẹ́ àbí. Àmọ́ra ní church. Ok. Tí kò dẹ̀ ní o. Àwọn èèyàn pàdé kò sí bí òun ti lè pàdé láti fẹ́ra. Bẹ́ẹ̀ ni kò sí bí òun ti lè pàdé láti fẹ́ra. Wọ́n pàdé church wọ́n pàdé ní kìíní àjẹ pàdé ẹ̀sùn àmọ́ra church definitely pastor máa mọ̀ sí because it's not even that kind of church tó yẹ pé kò sọ̀rọ̀ pé àwọn ará yín lọlé
marriage committee máa já sí ẹ máa pásítọ̀ gbọ́dọ̀ mọ̀ sí. Okay. So definitely my mama mọ̀ fine. Okay. So ẹ̀sẹ̀ mọ̀ wá dẹ̀ sọ pé àókè o àpé ìwà ṣe gbogbo ẹ̀ pé òkè bí people can go ahead. Okay. So kì í ṣe pé màmá gan ló sọ pé ọmọkùnrin yìí dà ó yá gbà kó fẹ́. Kì í ṣe mọ́ méjì ò ló sọ bẹ́ẹ̀. Wọ́n fún wa láyè oníkálukú ló ṣe láìkẹ́. Okay, oníkálukú ló choose choice ẹ̀. Oníkálukú ṣe mọ̀ apàdé ìjọba wọ́n dẹ̀ pé ṣé owó wà òkè o owó wà òkè o ṣùgbọ́n ẹgbẹ́ dẹ̀ pé adẹ̀ tó fi ọ̀rọ̀ pé bí a pé àpé ká ṣe pé òkè owó wà òkè náà dẹ̀ adẹ̀ ríra wa fine. Kódà sísá fún mi lọ́wọ́lọ́wọ́ báyìí ń sìn ṣé wàá ń ṣiṣẹ́ rárá. Ẹ wò ó fine. So time tí mo ṣiṣẹ́ mo ń taṣọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí. Pàtẹ́ bá rí díẹ̀ bá rí díẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣé ní gbogbo ìtòlè ìtàn sọ pé along the night ṣe pé mo ní mo strong nígbà kan. Gbogbo time tí mo strong jẹ́ fún mi tó strong mo ní mo lọ kútọ̀ ni. So gbogbo time tí mo strong jẹ́ mi lọ kútọ̀ ni. Okay. So that was ṣe pé mo sọ pé relationship kan tí mo wà tẹ́lẹ̀. Pé tí mo fi sílẹ̀. But I wouldn't like time mi ẹni yẹn mo ṣe láìkẹ́. Ẹni yẹn mo ṣe láìkẹ́. So bóyá ìyẹn gan pẹ̀lú nǹkan tó affect marriage mi tí ò fi hold. Ṣe pé tí ọkàn yẹn bá. Ọkàn yóò kúrò lára ẹni tí ẹ fi sílẹ̀. Exactly. So ṣe mọ̀ pé ibi kankan bá dẹ̀ wà ibẹ̀ ni. Automatically ẹni tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ gan tààrà nìyẹn. Kì í ṣe pé bí a ní nífẹ̀ẹ́ tó ẹni yẹn. Mo ń gbọ́ yín. Mi nífẹ̀ẹ́ tó ẹni yẹn. Ẹ nífẹ̀ẹ́ tó ẹni tẹ́ fi sílẹ̀. Ṣe fún nǹkan tó yẹ kí n sẹ́ni ẹni pé he is married. Ẹ fẹ́ díyàwó kejì. Nínú ìgbà tí mo ti mú tọ̀rọ̀. Okay. Ṣé mo ti gbọ́ píkì yẹn láti pé kò dáa. Wọ́n lẹ́ni tẹ́ lọ fẹ́ yìí náà gan àgbàlagbà ni ó ti máa níyàwó ńlé. Kò níyàwó ńlé o. Single ni. Kò níyàwó sílé. So lédè kan gbogbo àwọn ọ̀rọ̀ tí. Ọ̀dẹ̀ ìgbà tí wọ́n sọ pé bóyá ẹ̀rí tó ṣe mò ń ṣiṣẹ́ owó táyì tí mo strong lè ṣe mo aṣọ ìmú ìrètà mo tọ́jú bá mi ka pẹ́ẹ̀ mo ní màá ta mo fẹ́ máa ta aṣọ tí mo fi gba shop but fortunately ọ̀rọ̀ yẹn shop yẹn wọ̀n jẹ́ oníyànjú more than a year. Àwọn wo ni ìlú? Àwọn developer náà ní developer ó gbà lọ́wọ́ local government ló kọ́ so developer ló gbà local government kọ́ shop yẹn so àwọn méjèèjì wọ́n wá wà lọ́gà ẹ̀ bí development wá change ohun pẹ̀lú developer so wọ́n ti kọ́ shop àwọn náà ti pa síbẹ̀ wọ́n fi rent in fact mo ti mọ nọ́mbà mi I can't remember the number of my shop there wọ́n mú mi débẹ̀ mo máa lè bọ̀ wọ́n gbé padlock pé ó dìgbà tí ọ̀rọ̀ bá yanjú lọ́dọ̀ developer àti local government. So for like 1 year, you can imagine kéèyàn sanwó shop. Owó tí wọ́n fẹ́ fi ṣe business ṣé èèyàn ní jẹun ni? So gbogbo táyà owó tí wọ́n fẹ́ fi ṣe business tó fi wá lọ lò díẹ̀ tí o kò lè ẹ̀wọ̀n òtúlẹ̀ ìṣòwò kékeré yẹn máa fi ṣọ̀rọ̀ ọjà nípa àwọn náà dẹ̀ ń faṣọ tó máa ń gba ọjà lọ́wọ́ wọn náà. Nígbà àwọn customers. Nígbà tí wàá di pé ẹ̀sìn tó kò wá sí mọ́ọ̀tì lọ́wọ́ kí wàá lè wá sí. So ilé tèmi nǹkan tó jẹ́ kí n dọ́dọ̀ wọn wọ́n sọ̀rọ̀ nípa yẹn pé mo sunkún wá sọ́dọ̀ àwọn pé mo lè mi ò lè sanwó bí mo fi sunkún wá kò rí bẹ́ẹ̀. Ìgbà tí mo máa dọ́dọ̀ wọn owó lé mi ó ṣe kù 9 months kó expire níbi tí wọ́n. January ọjọ́ yẹn wọ́n kọ̀ kù ní January 2014. Wípé àbúrò tó báwo ni pé ìwòlùwà lónìí lọ́dà kúkú ní òkè yọjú sí òun. Wọ́n ní kọ́ máa wọlé màá wá kí wọn pé tó bá ti di pé àṣetò tí wọ́n lè fásitì náà pé yà lọ́wọ́. Tó bá ti tábà ti parí ẹ̀ màá wá kí ẹ lè sọ bí rí abẹ́ wọn ìjì mo bẹ̀rẹ̀. Tó bá ti máa dé gbọ́ àmọ́ wọn ti lọ sí boarding school àwọn nìkan tó wà nílé. Tó náà wá ní pé ìṣẹ̀lẹ̀ àdúró tí wọ́n tán níwọ̀n yà. Tó tí wọ́n ti wà ráǹdì wípé èmi nìkan mú wa ní ilé tẹ́lẹ̀ ṣé mo kórè bí mi ló ṣe tóbi tó. Wípé ìfàṣẹ ìkọ́nà àwọn tẹ́nàtì àwọn gan tó jẹ́ pé mọ́mí ẹ̀dẹ̀wẹ́ nìkan ìra sí wọn lóṣù tó jẹ́ pé ìrìnkọ́ lè wà lórí pé ìtọ́sọ́ tó wà lọ́dọ̀ ẹ̀ náà kókó jẹ́ dúró sí nǹkan tó bá dẹ̀ fẹ́ ṣe wọn ní ìtì kò sí problem pé wọn ní bọ̀ nígbà kankan màmá lọ sọ́dọ̀ mi ìgbà míì tí bá ti lọ sí church mo gbọ́n pé
bóyá mo ní bíjì màá ní ìpínlẹ̀ mi ní wálé pé mo fẹ́ dúró sọ́dọ̀ mi lórí yàtúbà di mọ́jà tó mo ṣe wà bẹ́ẹ̀ níbi ara mi ọ̀ ètò ìṣẹ́fẹ́ ètò mo kọ́ tó wọlé kan jó dànù ní ibi tí mo wà wípé kí ló dé fún ìkókó kó ẹrù mi kí n máa bọ̀ kí n máa wé sí owó ilé ń bẹ̀rẹ̀ táwọn ṣe lọ́kàn. owó lè ń jó dànù níbi tẹ́ ẹ wà. Ẹ̀fẹ̀ pé ṣèbí mi kò tó dúró síbẹ̀ lọ títí. ok church lẹ́ ń space nígbà yẹn àbí. kílẹ̀ rí. ṣé church lẹ́ ń space nígbà yẹn ni. no àní ilé mi ní kò wọ́n next week. ok. mo gba létí kò wọ́n next week. bọ́ ẹ ò gbé bẹ̀. ibẹ̀ ni mo wà. ok. nígbà tó pé mi jẹ́ ádá rẹ̀ mo ló ṣì kú 9 months kówó mi ẹ̀ fà yá. ok ó ti clear sí mi. ṣé mo pa ọ̀tá wọn sọ nínú testimony kan sọ ní pé mo sunkún wá báwọn pé mi ò rówó lé san mọ́. mo ṣe rí kọ́ nìyẹn. ok. mo wà jálá yẹn lọ́pọ̀ mi pé báwo ni wọ́n tẹ̀ fi mi ṣe ìrẹ̀lẹ̀ ìta olórí náà dáná òkú tó ń béèrè yẹn kí ní ìtọ́mọ́ ní kọ́ máa wọlé pé àṣekẹ́ tí wọ́n lè ṣàfihàn àti àpótá bá ṣe kọ́ máa wá kí wọn. máa kí wọn pé ìdí òfò pé spending tẹ̀mọ̀dé máa ń gbà ṣọ̀tà lọ́wọ́ wọn náà pé máa kó fáwọn customer pé spending fi ìbéèrè rí ìwọ̀n ẹ̀ẹ́dẹ́gbẹ̀ wọn wá ṣé kòkó nídìí pé mo lọ mọ́ pé ṣe pé nìkan náà mo wà ní lọ́dọ̀ mi wípé bí n ṣe gbogbo àwọn ọmọ ti lọ school pé kúkú space pẹ̀lú àwọn síbi ìmọ̀ ní ètò kò sí problem bọ̀ ẹ̀kọ́kọ́ máa lọ sí ọ̀dọ̀ mi ní weekend náà mo lè sọ pé weekend bí ọ̀dọ̀ mi nínú. bọ̀ wọ́n ní gbogbo àsìkò yẹn wọ́n ní ẹ ò kì í tiẹ̀ ń gbélé gan-an lè lọ síbi iṣẹ́ ẹ paṣẹ́ tì wípé ojoojúmọ́ ṣọ́ọ̀ṣì ni o lọ́mi jí òlẹ́ wá ń sìn. mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé mo ń gbaṣọ tà lọ́wọ́ jẹ́ ó ní kọ́sọ́mà kan tí mo máa ń taṣọ fún wọ́n sọ̀rọ̀ náà pé mo ń kiri ẹyin èmi ò kiri ẹyin. Kiri ẹyin. ó ní kọ́sọ́mà mi ń kiri pọ̀ mo supply ẹyin. ó ní kọ́sọ́mà kan tí máa ń taṣọ fún tíkẹ́tì tí máa ń sọ fún mi wọ́n ní poultry. so kọ́sọ́mà náà sọ́pà ó máa bẹ̀rù náà ẹ̀dẹ̀ wá máa gbọ́ ó dẹ̀ pé business ẹyin pé ìwé good business o táwọn èèyàn rà gan pé kẹ́yìn náà wá máa gbà kẹ́ máa supply. so mo máa ń gbà lọ́dún mo máa ń ra ẹyin jíjẹ́ pé mo máa ń gbà mo máa ń rà máa supply nǹkan mo láwọn tí mo supply ní ibi tá à ń gbé mo láwọn tí mo supply ní yàrá pàjá ṣé mo pé kí yorùbá dẹ̀ wà mo báyìí irú ọjọ́ kan pé mo kiri ẹ̀yìn kan tó ṣẹlẹ̀ mo ní mo fẹ́ lọ supply 6 crate kan fún customer kan ní yàrá pàjá so kíní tí mo gbé kíní tí mo tò sí kò ní handle àwọn dẹ̀ lọ sí shop ọ̀nà route mi wọ́n máa gbà lọ sí shop tí wọ́n á ní kó gbé mi dí ọ̀nà bọ́ wọn wá dé páàkì ìdìbò tí wọ́n mú tó yàrá pàjá wọ́n láwọn máa tán padà wọ́n á ní kíkọ́ ṣọ́ọ̀bù bọ́ kí ní tí mo gbé lọ́jọ́ yẹn kò ní áńdù wọ́n ní kíkọ́ máa wọlé pé kìlú mo fi dé páàkì mo fẹ́ wọ yàrá pàdé àtọ́tẹ́ títí sọ̀nà ẹ̀sì fi dé ibi mo fẹ́ wọ mọ́tò nǹkan tó ń ṣe sọ pé mo kiri ẹyin mo supply ní àwọn tó gba 5 crate lọ́nà tó gba 6 crate in fact nǹkan tó mú mi stop eventually mi ò ní ìgbà tí wàhálà mi ò lè mítọ̀ pẹ̀lú ìdíláṣẹ́ mi ò ní mọ́tò mo láti stop pé stress mi ti pọ̀ jù fún mi ọdún jẹ́ kí n stop ẹ̀ mi tí mo lè ṣe fi stop gan àwọn customer mi bọ́ ṣe béèrè pé supply wa lẹ́yìn máa nẹ́bí mo ní ṣe mọ́ pé stress yẹn ti pọ̀ jù tó lọ gbà ní ìgbà tó yá gan mo tún wá níbi kan tí mo ti ń gbà ní ìyànà pàjá mi mo ní títà tó ní shop close to bed màá gbé ìwé sọ́dọ̀ tẹ̀ tí mo gbà ní ọ̀dọ̀ customer nílẹ̀ gbogbo ọjọ́ tó wá bọ́ sí Ghana jẹ́ pé ẹni scratch ìyẹn tó bá dẹ̀ supply yẹn ni màmá tó gbogbo táì Ghana yẹn ni máa ń scratch gbà náà tó gbà tí stress yẹn ti pọ̀ jù mí jẹ̀ ní mọ́tò business yẹn ò tó ṣe láì ní mọ́tò kan tó jẹ́ kí n stop ẹ̀ ní bí àmì ìrìta. bọ̀ ṣóòótọ́ wà ní ọ̀rọ̀ tó sọ wípé àti gbogbo ọjọ́ kò sáyè fún yín láti ṣe nǹkan mìíràn mọ́ lẹ́yìn pé kẹ́ ẹ máa lọ sí chọ́ọ̀chì mọ́mẹ́jì o ní káàmpù wọn. káàmpù ibi tí káàmpù wà kò fún wọn lé o. tọ́wọ́ ní ọlá ti tàwọn èèyàn sínú ògbèkùn ń bẹ̀ ẹ́ gbọ́. àwọn máa ń bìlì ìgbà tó fún mi wípé fún mi nǹkan ṣe ní wípé fún mi fún mi ṣe múra and everything kékeré ní fọṣọ múlẹ̀ nípa fún nǹkan tó ṣe ní àyàmọ́tò. ok kódà mo kàn ní kí n tiẹ̀ because wọ́n ní káyọ̀ wádìí gbogbo dájú ó di ìtọ́jú òtítọ́ mú mo ní kí n kàn fi béèrè ni but síbẹ̀ náà pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ yìí even tí mo bá rìkọ́dù ọ̀rọ̀ tá a sọ yìí tí mo bá gbé síta ẹni tó máa gbàgbọ́ á gbàgbọ́ ẹni tí ò ní gbàgbọ́ á gbàgbọ́. ó ṣeé ṣe kí n wá sí ọ̀dọ̀ yín lẹ́kọ̀ọ́ kí ẹ bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ kí ẹ bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ kán mọ̀ pé kán mọ̀ òótọ́
èmi ò rẹ́dì láti kí ṣe èmi ò ń ṣe ẹni tó yẹ pé bóyá máa bo nǹkan lójú bọ́ èèyàn gbọ́dọ̀ máa sòótọ́ ní ìsìn wọn ń pariwo lọ́tún lọ́sì ẹlòmíì tí ọ̀rọ̀ òkèrè dẹ̀rẹ́ bí ò bá ti lé kan yóò dín so ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ mọ̀mí G.O lẹ lè sọ bí mọ̀mí G.O ṣe rí ẹ̀yin tí wọ́n sọ pé tọ̀rọ̀ kàn náà lẹ lè ṣàlàyé tá a fi máa mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí tàbí bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ mi yẹn fẹ́ ṣé gan mo appreciate ṣé gan ni alright take care. tó a jẹ́ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o research bẹ̀rẹ̀ nìyẹn ìwádìí bẹ̀rẹ̀ láti wo kí ló ń ṣẹlẹ̀ gangan ní tòótọ́ pẹ̀lú mọ̀mí G.O àtàwọn ọmọ ìjọ ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nínú camp mọ̀mí G.O torí wọ́n tún fi ẹ̀sùn oríṣiríṣi kan mọ̀mí G.O yìí o ìwádìí bẹ̀rẹ̀ nìyẹn gbogbo ọ̀nà tá a bá lè fi ṣèwádìí wa láti wádìí òdodo ńlá ó ṣe o ní Yorùbá Gidi TV ẹ subscribe kẹ like kẹ comment kẹ dẹ̀ share eléyìí kí gbogbo èèyàn lè learn kí wọ́n lè rí káwọn èèyàn lè mọ ohun tí ń jẹ́ òtítọ́ ẹ máa bá wa bọ̀ níkànnì Yorùbá Gidi TV Ọlákúnlé Fásùgbà ló kọ tèmi ìwádìí ń tẹ̀síwájú ẹ gbọ́ fúngbà fúngbè.